Audio Jungle. lórí ọ̀rọ̀ tó lọ nípa ìbára àná mùsùlùmí jìdán bìrúyà ti àṣíyá láàbàtẹ̀tìrún èyí tí bàbá wa mùdírù lè markez ṣéyíkù lè markez kí ọlọ́run bá wa ṣe àlékún àlàáfíà fún bàbá. Àmín. Lórí gbólóhùn yìí àwọn èèyàn jáde sí lọ́pọ̀lọpọ̀ àmọ́ èyí tí ọlọ́run ní kí n ṣalábàápàdé ẹ̀ òun ni ti àáfàá oníyàwó mẹ́ta. Àmọ́gbà tí àáfàá náà ń sọ̀rọ̀ wọ́n wá òkè èmi rò pé kí ní ẹ̀ pọ̀ lẹ́yìn torí pé àwọn nǹkan tó wà láàrin gẹ́gẹ́ bí ojúdẹ́mi fi wo àfáà ẹ̀ kò jẹ́ kó dásí pé nǹkan báyìí ní ọ̀dà ọgbọ́n ọlọ́ nínú kílìpù àfáà tí mo rí àfáà láwọn fẹ́ pọ́ìntì nǹkan mẹ́ta jáde nínú ìbára yìí èyí tí wọ́n kọ́kọ́ pọ́ìntì jáde ní kẹ́lìmọ̀ Mùsẹ̀ ìjù wọ́n ní kò correct wọ́n láwọn ti mọ nǹkan fẹ́ sọ wọ́n ní kò tiẹ̀ correct rárá kò lọ àwọn wàá gbé wọ́n ẹ̀dẹ̀ sọ rísìn tí ò fi correct ẹni tó ní nǹkan ò correct ìwọ́dẹ̀ correct tó tọ̀ ń kó ṣàlàyé ẹ̀ fáyé kángbọ́ ó ṣẹ̀rí dúró de kéèyàn kan jáde kó o tó sọ̀rọ̀ tó bá lẹ́mìí pé o fẹ́ ṣe ìsọ̀rọ̀ àwọn wàá jẹ́ kó yí àfọ́ àpé ó correct. كلمة مسعد على وزن مفعل بكسر العين لا تبي أسعد يسعد إسعادا الإسعاد يعني كي هو disturb not disturb you wọ́n kàn piss you off òun wá retí pé ṣe bébì ni wọ́n disturb ó jẹ́ kí wọ́n sọ pé àná mus'adun bí fásitì àì ọwá lò ní àná mus'idu àná qadri uslubin balagiyyi àwọn ìlú bẹ̀rù bàlágà ni mùdínú fi sọ̀rọ̀ bẹ̀ tí oníyàwó mẹ́ta bá ní kòkò rẹ̀ á sọ fún pé hadha mablaghu minal ilmi ẹjẹ́ lọ sínú àyà al-Qur'an tí àfọ́ oníyàwó mẹ́ta bá gbà pé ká lò ní àná mus'idu kòkò rẹ̀ definitely no suratul Qari'ah al-aya as-sabi'a taqwa ni sọ pé fi 'ishati radiya 'ishati radiya fi 'ishati radiya kalma radiya huna ṣé 'isha ìṣẹ̀mí tá a fẹ́ lò ní àlùjánnà ṣóhun ni ó mọ ẹyọ́dún ni àbí àwa là á mọ ẹyọ́dún sí ṣẹ̀mí ẹ̀ Al-Qur'ani wọn lọ sí gàfáì ورد به المفروض في عيشة مرضية gẹ́gẹ́ ni ó ní tó rọ́díà ẹni rọ́díà ó tún ní kí ni ó مرضية هذا ما يسمى بالمجاز العقلي أو المجاز الإسنادي أو المجاز الهدوء ọ̀dà tí yẹ̀ ò bá tó wá yí oníyàwó mẹ́ta inú Suratu Hud al-ayatu ath-thalitha wal-arba'un ayà 43 تقول عليه ذلك لا عاصم اليوم من حول الله إلا من رحم كلمة لا عاصم هنا بمعنى لا معصوم القلب عازم بدل معصوم لا معصوم kò sẹ́nìkan tí wọ́n là tí wọ́n gbàlà tí ó mórí bọ́ tí wọ́n ṣọ́ kúrò tábátí lá ázìmọ̀ ní jáde pé ọlọ́run náà kò sí bẹ̀rẹ̀ ọlọ́run sì ní ázìmù òun ṣe màázùm ìtumọ̀ pé ìtìlẹ́kùn fáì wá ìrọ́jẹ́tù كما أطلق فضيلة المدير كلمة مسعد هنا وأراد بهذه الكلمة مسعد
ó ní bẹ́ẹ̀ kọ̀lẹ̀ kí ló bí máa ń dáàbì máa ń dáàbì alimáwò lẹ́yẹ gbogbo lẹ́fà nínú kéwú a máa ń ṣe ìtìláàkù lè fáì wá ìrádẹ́tù lè maf'ul gẹ́gẹ́ bá a ti lè ṣe ìtìláàkù lè maf'ul wá ìrádẹ́tù lè fáì wọ́n máa gbé sígà maf'ul wá yóò dẹ̀bọ̀ túnmọ̀ fáì سبب أن الله وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. ẹjẹ́ bí àfáà oníyàwó mẹ́ta pé حجابا مستورا hijab ṣe òun la fẹ́ sàtàrà rẹ̀ bóun ló sàtàrà rẹ̀ àkwánìlú mastur maf'ul huna وأراد بهذه الكلمة ساترة حجابا ساترة tí ó bá ní mùsùlùmí correct ó ti tako àwọn àyà táwọn àìgbé ọlọ́wọ́ bá òlò dàpọ̀ correct olúwa lo sátìrù olùmọ̀sítòrù bádàlà sátìrù على سبيل المجاز العقل الإسنادي مفهوم؟ أبو طيب المتنابي nígbà tí wọ́n sọ̀rọ̀ ṣàbùtọ́ ìbìlá òtọ́ ìyà ni náà òtọ́ ìyà ni òun ní sọ pé dáìlì mẹ́kàrìmẹ̀ látẹ̀rẹ̀ hálìlì bóògì yáti à wọ́kẹ̀ òdùfàyè nẹ́ká àtàtọ́ ìlú nìkan olùkẹ́ni máa tọ́ ìmù ẹjá torí àwọn mẹ́ta pé ibi tí òtọ́ ìyà ti lo fá ìlú ẹ̀ṣẹ́fẹ́ ló wà bẹ́ẹ̀ ó tún wà lọ àlìkáàsì ìyẹn ni pé jòkólẹ̀ wọ́n mọ̀ fún ọ lóúnjẹ ni wọ́n sì mọ̀ fún ọkọ̀ sí ọlọ́run wọn áńtà tọ́ ìmù kólómọ̀tì ọmù kólómọ̀tì súwù ala uslubi balagiyya ala uslubi balagiyya tàbí ní ana mùsẹ̀ìdùn tó bá ní kò kọ̀rẹ́tì á jẹ́ kó yọ pé ìwọ ni òye o à ń ṣe ìtìláàpù fẹ́ẹ̀ ẹjá gbà pé wọ́n ń fi ìbínú sọ̀rọ̀ hùn lóòótọ́ bí ẹ bá ń fi ìbínú sọ̀rọ̀ kò sí tí ó lè jáde lẹ́rù rẹ̀ àmọ́ máa dáàlì ádàmù sí ìdí kò sí tó ṣe àfi tí bàlágà rẹ̀ bá kú náà tó ẹlẹ́ẹ̀kejì tí ó ní àwọn mẹ́ta pọ́ìntì ni pé ìgbà tó débi gẹ́gẹ́ bí ẹni tó ń ṣọ́lá ìfi ẹni ìgbà tí wọ́n débi àṣìyá wọ́n ní bàbá ò pé jáde pé bìrúyá ti ṣé àṣìyá ìní àbí àṣìyáhù àbí àṣìyá àbà a ti mọ̀ pé púpọ̀ ní àwọn kẹlmán tó bá jẹ́ kíni mọ̀búdúdà ẹwọ́nú al'áwìyáhù al'átíkìyáhù al'agìnìyáhù ìgbà míì tí wọ́n máa rí ẹnu kó pé al'áwìyá al'átíkìyá al'agìnìyá tí wọ́n ti ẹ̀ ní pẹ̀lú àmì àyẹ̀gẹ̀ tí wọ́n ní ṣe kí ní tí wọ́n ní pé ẹnu lé àmì àyẹ̀ kò sọ́rọ̀ títí bìrúyà ti àṣìyà bìrúyà ti àṣìyà ó dá inú kẹ́kọ̀ọ́ pé bìrúyà ti àṣìyà àgá bìrúyà ti àṣìyà èwo ló fẹ́lẹ́ lẹ́rù bìrúyà ti àṣìyà àwọn bìrúyà ti àṣìyà èwo ló fẹ́lẹ́ lẹ́rù lọ́gbà sì máa ń pè nǹkan kó mọ fẹ́lẹ́ ni pọ̀pọ̀ ìyẹn tó báyẹn ẹlẹ́ẹ̀kẹta tí ẹjọ́ tún pọ̀ lórí ẹni an àṣífàhù an alábòsíìdún jídàn nírú ya ti àṣíyá láàṣẹ̀tí ohun an àṣífàhù ọwá ní dọ̀míru an àṣífàhà ló yẹ kó jẹ́ tó ló fẹ́ lọ bá àṣíyá èmi wà jẹ́ kó yé ọ pé dọ̀míru yẹ kò tí ẹ lọ́dọ̀ àṣíyá káàkọ́ bí ọ pé kẹ́lùmọ̀ jídàn tí wọ́n lọ yà yìí kí ló fẹ́ pè fìlẹ̀ ìrọ̀ ana mùsùlùmí jídà jídà yìí jẹ́ ká mọ̀ pé dọ̀míru yìí ó lọ lè bá mọ́sídà torí pé jídà yìí òun ni náà ìkọ́sọ̀ kí nìkan ní náà ánìlìmọ̀ fún lil mutlaq náà ánìlìmọ̀ fún lil mutlaq tí túnmọ̀ pé ana mùsùlùmí torí jídà yẹn ó ti ṣiṣẹ́ tí ìsẹ̀ájá ń fẹ́ pé ana mùsùlùmí ìsẹ̀ájá ana mùsùlùmí ìsẹ̀ájá ní bayani hali
في هذا الإسعاد. شو نبغى بيه؟ جدا إذا نبغى بيه هناك مصدر أني مفعول مطلق يعني واري مفعول مطلق يدوم جاي سعادة أري نبى أواري النائب عن المفعول المطلق. wọ́n máa sọ fún ọ pé tá a bá rí dọ̀mír tó fẹ́ lọ lè bá masdar tí ó gbé ya'udu ila al-masdar wọ́n máa pe dọ̀mír yẹn ní an-na'ib an al-maf'ul al-mutlaq kọ́ bá lè mọ̀ pé wẹ̀ bẹ lọ́nu Suratul Isra kọ́ tó ní kí ni. fa inni u'adhibuhu. ọkọ̀ dìbò báyìí fa inni u'adhibuhu àgbáyé ni wọ́n ní fa inni u'adhibuhu azaban. Aya la keloni e. Suratul Maida 115. U'adhibu azaban wa likini. La u'adhibuhu ahadan min al-alamin. La u'adhibu ahadan min al-alamin. U'adhibu mutidime. Inni u'adhibuhu. Huwa eléyìí ó wà nípò maf'ul bihi. Azaban ilé ó máa jẹ́ maf'ul mutlaq. Tá a bá wá rí dọ̀mír tó fẹ́ lọ lè bá maf'ul mutlaq dọ̀mír yẹn ni wọ́n tún mọ̀ pé ní na'ib àti maf'ul mutlaq u'adhibu azaban la u'adhibu ẹgbẹ̀rún ní àwọn ìgbàgbé dọ̀mír ẹlẹ́gẹ̀ẹ́jì táwọn lọ́ba azab والضمير الذي يعود إلى مفعول المطلق هو ما يسمى بنائب عن المفعول المطلق. إذا عاطفه يعود إلى الإسعاج. أنا مسعد إسعادا لا أستطيع أن أصفه. موتيوا أنا مسعد إسعاد. إسعاد yẹn bí mo ṣe wà ní stop tó yẹ mi ò lè ròyìn ẹ̀. Ìdí ṣe mí èmi nìkan ni mo máa tí mo fi mi ò lè ròyìn ẹ̀ tó. Tí bàbá wa wò pé bìrúyàtì àṣìyà ó jẹ́ kó lọ bá a jẹ́ kó yọ pé wọ́n ń pe júmùlà kan ní júmùlà tó ní ìtìrọ̀díyà parenthetical phrase or parenthetical clause. Tó bá gbàgbé tó wọ́n sọ tó bá yẹ pé inú ọ̀rọ̀ kíkọ ni tó bá ní ánàmù sí idun jíndàn á wá fi ṣàǹtàtàn á fi sí. Ánàmù sí idun jíndàn láàṣẹ tí wọ́n á ní àtúfà láàṣẹ tí wọ́n á àtúfà. Ìsàkáàbù tí ó bá mi yẹn láàṣẹ tí wàá dàdọ̀ mí ìyàwó mi ìyàlẹ̀ ìsàkáàbù. Àtìlẹ́ ìsìnkú ilẹ̀ ṣàtàtẹ́yìn jùmùlá tó ní ìtìrọ̀díyà tàbá yọ kó lọ́wọ́n jùmùlá tó ní ìtìrọ̀díyà jùmùlá tàbá yọ kó nú ọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ tí bá ní aná mùsùlùmí jídàn láàṣẹ tí wọ́n á ní àfífà ó ṣe ọ̀rọ̀ yẹn gbà ní òpin èlé ọ̀rọ̀ ní ìrú yà ti àṣìyà tí ọba wá fẹ́ tó gẹ́gẹ́ ni pé aná mùsùlùmí jídàn láàṣẹ tí wọ́n á ní àfífà ọ̀rọ̀ yẹn ti pé tó wá dé nìkan kíkọ ni wọ́n tẹ̀ wá fi méjèèjì yìí sí. Ìgbà dọ̀bírù yìí kò lọ bá àṣìyà ó lọ bá kíni ó lọ bá mazda ana mùsùlùmí ìsẹ̀ ààjà tó bá ní tó bá ní ó dà báwo ni wọ́n ṣe mọ̀ kí mazda rí ni ẹbí ó tọ̀ kí ni ìrọ́bù jíjà tó lọ yà á pè jíjà yìí náà ìm kánì lè mọ̀ fún ìlú jíjà. Pàpọ̀ ìgbà tí yẹn bá fẹ́ tó bá fẹ́ ṣe nǹkan yẹn bìníyà ti sọ́ọ̀lẹ̀ à má ṣe nǹkan yẹn ala wajhi istihza ala wajhi tahqir tí túmọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátá kò sí nǹkan ẹyọ kan tí ó kọ̀rẹ́ sí pẹ̀lú àti máa fẹ́ náà Kùránì tí wọ́n lo fáyìn tí wọ́n dẹ́gbẹ̀rọ mọ̀fúlù pẹ̀lú ẹ̀ àti tí wọ́n mú yàrá Kùránì tí wọ́n tó mọ̀fúlù tí wọ́n gbẹ̀rọ fáyìn kódà ẹ̀rì nǹkan míì tí ó wà ní sígá mọ̀fúlù tí dẹ̀mọ́ tó mọ̀ dà tabani ma'akul gẹ́rù ma'akul yìí ó kẹ̀ wá ní sígá mọ̀fúlù ní o ìtumẹ̀ náà ní kí ni o ákìlù ìtumẹ̀ náà ní kí ni ákìlù ìzà gbogbo mẹ́tẹ̀ta táfórí ẹ̀wọ̀n mẹ́ta ló ń fẹ́ mú jáde ẹ̀kọ́ orí kẹta sọ́mẹ̀ وكم من عائب أبو الطيب المتنابي وكم من عائب قولا صحيحا وآفته من الفهم سكين
وآفة من الفم سقيم. Wọ́n tó wá jáde tó gbé pátákó síta tó dẹ̀ fẹ́ yọ kátọ́wù jáde ó gbọ́dọ̀ sọ pé ẹ má kàn fẹ́nu sọ pé kí ní yóò kọ̀rẹ́ àmọ́ ìyẹn ẹfì fi yẹlẹ̀ mẹ́kọ́ ọ́ ṣàlàyé ẹni tí bí olùfẹ́ kọ̀rẹ́ ti yàn kò sí aburú bí kí yẹn kọ̀rẹ́ ti tí ọ̀bá lọ àmọ́ wọn náà mọ́tò kó sí márátọ̀ rẹ̀ tàbátú wáyé tí bá tó wáyé kúrò ìyàwó mẹ́ta bá wà lè jáde kó dispute in tí mo sọ yìí pé a kìí lo fáìlì sípò mọ̀fóòlù a kìí lo mọ̀fóòlù sípò fáìlì nínú kéw tó bá jáde lórí ìyàwó mẹ́ta ni o tó bá jáde tó lè sọ pé in tí mo sọ yẹn nípa mọ́sẹ́ éjù àti mọ́sẹ́ ájù àbáwọn ayé àti mo mú wáyé tó bá ní kò lọ tó lè mú ẹ̀rú àgbà lọ ẹ̀ tó bá lè gbà yí pé dọ̀bíù tó lọ bá master tá ń pè ní náírà ánìmọ̀ fún ìmúdílà tó bá gbà pé kò sí tó lè prúfẹ̀ àgbà lọ́wọ́ ẹ̀. هذا والسلام والله أعلم.